gbogbo àdúgbò ìpátápátá lè máa bàjẹ́. Mo máa report fún gbogbo àwọn community leaders. Yes, ó rò lọ́ máa fi lé yín kúrò ládùúgbò yìí. Ẹ̀yin èèyàn rádaràda oníṣẹ́ eléèbí. The next time tí bá rí ní gbèrègbèrè ẹnu ọ̀nà mi, bóyá ṣọ́ọ̀bù mi ni o, àbí ilé mi, àbí kí n tiẹ̀ rí káwọn ọmọ mi máa bọ̀ báyìí, tí ẹ̀ bá yá sapá òsì. Ẹ wò, gbàdúgbàdú, agbowó àgbàdo lọ. Aṣọ ìmú máa lọ dáná sún mi o, torí ìṣẹ́ yín ó ti ń rùn lára ẹ̀. Mi ní jẹ́ kẹ́ kó bá mi, tí bá dáná sún tán gan irú ẹ̀ máa lọ sọ́ sí. Mo mọ̀ pé lọ́gán tó bá bá mi ṣe, ìyá dópin jọ. Mo mọ̀ pé lọ́gán tó bá bá mi ṣe, ìṣòro àdéhùn ìgbàgbé. Ẹni tó yẹ kó máa fúnni, kò máa gbọ́dọ̀ di ẹni tó máa tọrọ. Ṣé mo ní lọ́dọ̀gbọ̀n sí? Ojú rẹ̀ ní ọlọ́run mi, ó máa ti dájú. Àròkàn yìí ti pọ̀ jù, ọjọ́ wo mo fẹ́ ṣe yídà? Àròkàn yìí ti pọ̀ jù, ta ni ó rò tèmi fún ojúgbà mi o? Àti jẹun egun kàkà ni, màá tún jẹun kò tún ní ká mi. Tí n bá fẹ́ wọṣọ máa tọrọ, tí fẹ́ wọ bàtà máa tọrọ, máa tún gbàwìn oúnjẹ tí máa jẹ sẹ́nu mi. Nobody ti wá, nobody ti wá. Ẹ̀dá mi máa ṣe gbà bọ́dọ̀, orí mi máa ṣe gbà bí. Má jẹ́ rìn lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀ mọ́ orí mi. Má má jẹ́ ṣàkóbá gbàgbẹ́ ní. Ṣàánú mi lẹ́nu iṣẹ́, lẹ́nu láyé. Usnan. Báwo ló ṣe mọ orúkọ ẹ̀? Àti wípé ṣé o ṣọ́ pé o mẹ́ni ẹ̀? Mi ò rò pé àmọ́ mọ̀. But ojú yẹn ló so familiar. Bí nǹkan ojú yẹn ló familiar bí nǹkan tí mo ti rí rí. Bí ta ni? Kò tẹ̀ lè jáwọn náà. Kò lè jáwọn. Kí ló wà lẹ̀? Ta ni tó sọ pé ó look familiar? Ta ni? Ta ló fẹ́ pé ó jẹ́? Má wọ̀rẹ̀, kò lè jáwọn. Kí ló wà lẹ̀? Ta ló sọ pé? Ó má wọ̀rẹ̀ níta. Ní sùúrù ó sọ pé bóyá ó jọ èèyàn kan. Ta ló lè jẹ́ tó pe orúkọ ẹ̀? Ó mọ orúkọ ẹ̀, ó tún pè é. Asbin. Tó bá yá ń sìn wá ní pé mi ni mò ń dílé, mi tí mo ṣe makeup gan ṣetán látàrí. Asbin now. Òun lélẹ́yìí o ṣe anything o, èmi tí mo kojú tí mo tọ́ taste mo tọ́ everything gan mo tún ṣe. O ṣe àti ready kí wàá ní ariwo. Ṣáàjì àná. Ó dẹ̀ ń ṣe bí ẹni pé ó máa mú late come and be tá à ń lọ. Ìgbà tó wà mú late come and kọ́, ó mọ̀ pé tí ìjáde bá ti ń rùn mí báyìí, ó máa ń mú mi lára gangan. Rárá sí, ṣé ká máa sá lọ ni? Jẹ́ ká máa lọ jọ̀ọ́, ó dé nìyí. Ó bẹ̀rẹ̀ yìí, àṣejù ẹ̀ kì í. Felix. Kí ló ṣe fóònù ẹ? Fóònù mi? Èsì ń ṣe. Èsì ń ṣe. Kí ló dé tí mo pè ẹ́ ní gbogbo àná tó gbé kọ́lẹ̀? Òótọ́ wa, ẹ obi, mo ti la ṣáàjì rẹ ni, bátìrì yẹn kò dáa. Ṣóun kú ṣóun tán, bátìrì kò ẹbí, mo la ṣáàjì rẹ ni. O ti sọ 2 different things fún mi sìn. Èsì ń ṣe, bátìrì ẹ̀ ò dáa. Èwo nínú méjèèjì? Méjèèjì lè ṣe. Méjèèjì rọ́kò dá méjèèjì lè ṣe. Méjèèjì ló ṣe. Méjèèjì. Imagine kí ni mo sọ fún ẹ pa fóònù? Mo sọ fún ẹ pé mobile phone òun láti máa mú dání all the time. Ẹ̀rọ alágbèéká anywhere tó bá ń lọ láti wà lọ́wọ́ ẹ̀. Tó bá tiẹ̀ ní any emergency call, bó ṣe ní gbé call ẹ̀ náà nìyẹn. Òótọ́ ni mo jẹ̀bi lóòótọ́ ewúrẹ́ kò dẹ̀ ní ṣe mímọ́. Anyways ìwọ ló tiẹ̀ mọ̀.
wo à ń jáde lọ sìn mi mọ̀ bóyá máa tètè dé ni àbá ní wálé mọ́ lálẹ́ yìí then mi mọ̀ bóyá bọ̀bọ̀ sọjí cleaner yẹn máa wá so whatever it is máa pè é lórí phone make sure pé number ẹ wà available. ó ti rí bẹ́ẹ̀ ṣe sọ. kí ni mo sọ ó ti rí bẹ́ẹ̀ ṣe sọ. ó láti wà available torí tí n bá pè é tó bá gbé fọ́ọ̀lù èmi lè wí bá ẹ lè ṣẹlẹ̀ mọ́ ó ti rí bẹ́ẹ̀ ṣe sọ. iṣẹ́ ẹ lọ nìyẹn tó ń gbọ́ mi so òun wọ rugged so o ní good phone. ẹ má bínú mà. ẹ pẹ̀lẹ́ dé tó wà lẹ́nu. Vamos. Vamos. Sẹ́bi. Jọ àwọn ladies méjì tí mọ́tò gbé jáde ń sìn ṣé bíbá ẹ ló ń gbé. Láti ibi iṣẹ́ ti wá. Ṣèbí Asbe àti Usman ni. Àwọn orúkọ ọ̀gá mi rẹ̀ dá ẹ mọ̀ wọ́n ní ibi iṣẹ́ ti wá. Báyìí sì ti ń ṣe jẹ́. Ṣé bíbá ẹ ni wọ́n gbé. Ibi wọ́n ń gbèrè gan gbèrè èmi dẹ̀ ní security nílé mi ni mo ń ṣọ́ wọn. Alọ́ àtàwọn wọn èmi ni mo mọ gbogbo ibi tí mo ń ṣọ́ wọn rè kí ló ṣẹlẹ̀. Ọ̀gá ni wọ́n jẹ́ fún wọn. Bẹ́ẹ̀ni ọ̀gá mi ni wọ́n. Àbúrò tèmi ni wọ́n. Àbúrò ọ̀gá ni. Ọmọ assistance tó máa ṣe fún mi. Mo máa ní láti wọlé kí n dúró dè wọ́n kí wọ́n fi dé. Wọlé síbo. Wọlé sínú ilé ilé. Bàbá mi kò lè wọ bí. Ìyá ìbí mi kò lè wọ bí. Ti gbọ́ lẹ́yìn èmi àtàwọn ọ̀gá ẹ̀sẹ̀ ń jẹ́wọ́ bí dẹ́. Tẹ́ bá tẹ̀ máa wọlé sẹ́yìn wọlé tí máa wọlé ni. Don't be rude. Okay. You are being rude. Báyìí sì ti ń ṣe jẹ́ báyìí sì ti ń ṣe jẹ́ because bọ́n ṣe lọ ẹ̀ kí máa tàn yín lọ́sẹ̀ kan lè máa dé lọ́sẹ̀ kan lè máa dé bí. Sílẹ̀ ṣí gate fún kí wọlé. ẹ wá ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ ṣe dúró títà ẹ bá ṣe tó ó lè ṣàkóbá fún mi o ìdúró yín níbà ó lè ṣàkóbá fún mi kọ́ ọ̀gá mi bá gbọ́ pé wà ní. kí n bá wọlé kí n bá tún gbọ́ kokoko lẹ́yìn ilẹ̀kùn lẹ́yìn bá tì kí n bá jáde wá báyìí ẹ lójú mi náà ojú máa gbé wá kò ní dáa rárá mo dá yín tán. Asbe. ta ni man tó sùn sẹ́nu géètì yẹn. ṣé máa tẹ̀ bá ń ta yẹn. ẹ níta bẹ́ẹ̀. bọ́ ṣe máa ń wá abílẹ̀ lójúmọ́ nìyẹn o ẹ̀yìn lọ́dẹ̀ máa ń wá wá ẹ̀mí èjì náà máa ń wá wá o. ń wá wá wá. kan bá ti dé látàárọ̀ ó dé alẹ́ dẹ̀hùn gbogbo àdúgbò àti sùn kan yìí lọ. kí ló sọ fún òun fẹ́ gangan. n kò mọ kan bá yà ti dé báyìí gbàgbàgbà lọ́ máa lu ẹ̀kọ́ ẹ̀yìn lọ́ máa ń béèrè lọ́wọ́ mi lójoojúmọ́ ni. ṣé o ló ń gbá géètì bẹ́ẹ̀ yẹn. ó lè jọ ohun. ó yá lọ ṣí géètì. ó ṣe máa ní kó lọ ṣí géètì. ẹni kí n la ṣí. jẹ́ kó ṣí lọ ṣí géètì. kí n la ṣí. ẹ dúró ẹ má wọlé ẹ dúró ẹ kàn lè sáré wọlé báyẹn ẹ dúró ọ̀gá mi rè kí lẹ fẹ́ kẹfẹ́. ọ̀gá ní kí n ti o kọ́ bá pé kí n ti máa lé ń padà sí ni. mo ti máa sọ fún ẹ pé o ti rojọ́
Stop being bro. Ọlápẹ́ bá wọn gà lé ni kí bá ṣe kò jẹ́ kẹ́ wọlé àwọn ni ẹ lọ rí wọn. Asbe. Osna. Jọ̀ngánà dúró de kú o. Esisi wálé onírúnjó. Esisi wálé oníyọ̀ ń yọ̀. Àdágìdìgbà. Ó wálé olórìṣà ń jó, olórìṣà ń yọ̀. Mo rántí pé ńgbà tí ojú ń pọ́n igún níjọ́ kìíní àná, ìwọ ló ṣàgèdè fúgùn tójú òfin pọ́n igún mọ́. Nígbà tí ojú ń pọ́n àkàlà, ẹ̀yin náà lẹ ṣàgèdè fákàlà tójú òfin pọ́n àkàlà mọ́. Ẹ̀yin náà ní kẹ́ wá ṣe àkàlà àbí kílẹ̀ pé fún Bọ́lájí náà tí ojú òfin ní pọ́n Bọ́lájí náà mo ti ṣetán tí mo fẹ́ lówó tí mo fẹ́ lọ́lá. Ìwọ Bọ́lájí sà ojú owó ò ní pọ́n ọmọ ojú owó ìpọ́n dáadáa iṣẹ́ owó ò ní ṣe ọ́ tẹ́jú mọ́ mi kó wò mí dáadáa so mọ̀ wípé ẹni ẹja bá lọ sóde ńlájà tẹ́jú mọ́. wọ́n sórí tá a bá ta á tọ̀ béèyàn ò bá tọ̀ yóò dẹran dín. bẹ́ẹ̀ni yóò dẹran dín. ọmọ bẹ́ẹ̀. ẹ kó má bàa dẹran dín ni mo ṣe wá rẹ́dì láti ta láti tọ̀. wo owó ti ṣe tán tí ò bá ọ gbé. inú mi á dùn. ọlà pàápàá ṣe tán láti jókòó tì ọ. ìgbéga ló dé yìí owó nírùn lára rẹ yìí owó nírùn lára rẹ yìí. o ò tí ì lè rí kinní kan ló kù tọ́ lọ rí wa. kí ni màá wà kí n ṣáà ti lówó màá wà bàbá. sọ ma pé sẹ́kí ńlẹ́jọ yányàn o lè rí ẹran ajiyọ. ẹran ajiyọ. láàfin kásẹ̀ ìtutù yẹn lẹ̀. ó kéré nǹkan tí mo lè rí iye tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀ gangan ni kẹ́ ẹ sọ ṣé màálù ní ṣoògùn fẹ́ ni tó bá jẹ́ pé kí ni wọ́n máa sọ pé ẹnu kìnìún lówó wà tó yẹ pé kí ni ni màá wà tó máa jẹ́ kí n lówó kí n dọlọ́lá. lójú rẹ dáhùn. nǹkan tẹ́ ẹ kàn ní láti ṣe fún mi ni pé ẹ dira fún mi kí n dàkàrà ogun kí n dúró síwájú kí n wá kí n wí kí n gbé kí n wá fún yín that's all baba. wèrè ń gbélé yín o lè mọ̀ ó yẹ ká kọ́ tọ́jú rẹ kó tó di pé aṣògùn iṣẹ́ ń bá ọjà gidi o lè mọ̀ ṣe irú ẹran báwo lè mí sọ ṣé ká fi gbogbo ẹnu wí ni ó sá ti súnmọ́ mi náà tó jọ mẹ́ta. ẹ má bínú kò yé mi ni. o lè rí aláboyún obìnrin tó lóyún aláboyún la fi kásẹ̀ ètùtù ilẹ̀ lówó bá dé. aláboyún. kí ni. aláboyún la máa lò. iná lò etiri tó ń ṣe báyìí àwọn èèyàn mọ̀ kẹ́tí láàrin yìí o èké wọn pọ̀. pàṣípààrọ̀ ẹ má ṣe pààrọ̀ ògo mi pàṣípààrọ̀ ẹ má ṣe pààrọ̀ àyànmọ́ mi I wanna share my glory with anybody mi ò ní ṣe pàṣípààrọ̀ ògo mi pẹ̀lú ẹnikẹ́ni Elédùwáyé kí ló dé náà. ó ṣáà ló ti ń bọ̀ ẹ má pè gbéra ok. sà ọjà gbogbo ẹgbẹ́ ló ti ń bọ̀. ọjà tó wà tó ti ń bí ni kò jìnnà ọjà tó sí ibi kí ló ń kó ọjà ẹlẹ́gà. ẹ má wọrí mi ò lè dúró torí mi gan kanjú lọ síbi kan mo ò lè dúró. no my brother I am the chief accountant of this place kò sí nǹkan tẹ́ fẹ́ rà tí mi ò mórúkọ ẹ̀ látòrí kékeré lórí ńlá oh come on matter everything. ẹ má wọrí ó láwọn owó kan tá a ti jẹ sílẹ̀ tẹ́lẹ̀ so mo fẹ́ ra nǹkan sìn kí n lè mú mọ́ra bọ̀ kó lè yín ẹ má wọrí tí bá wá èmi àti dìran àti wọn nìkan lọ́rọ̀ wá jọ yẹra wa. ẹ má wọrí má padà wá. kò lè yíyọ síra wọn. ẹ má wọrí má padà wá. ẹ má padà wá náà ni. fine boy ó tún jẹ gbèsè anyway tó bá dé ṣá á jọ máa sọ̀rọ̀ ara wọn. àròkàn yìí ti pọ̀ jù ọjọ́ wo mo fẹ́ ṣe hídà àròkàn yìí ti pọ̀ jù ta ni ó rò tèmi fún ojúgbà mi o àti jẹun egun káká ni màá tún jẹun kò tún ní ká mi tí n bá fẹ́ wọṣọ máa tọrọ tí fẹ́ wọ bàtà máa tọrọ àtúgbàwìn oúnjẹ tí máa jẹ sẹ́nu mi nobody ti rẹ̀. Nobody to ask. Ẹ̀dá mi máa ṣe gbà bọ́dọ̀, orí mi máa ṣe gbà bí. Má jẹ́ rìn lọ́jọ́ tẹ́bí bá pọ̀ mọ́ orí mi. What's up baby? Ṣé wàá okay? Alpha mo kàn fíìpì bóyá ká fún ẹni ride anywhere. Ṣé ẹ̀yin yìí ẹ̀ kí n wojú ara ni èwo ni what's up baby? Tẹ́ bá tiẹ̀ fẹ́ toast èèyàn ẹ̀ ní wòyàn délẹ̀ ní ẹ̀ rí pé olóyún lẹni tẹ́ ń bá sọ̀rọ̀.
ẹ má tiẹ̀ dáhùn àǹtí lè bí pé yìí bóyá ẹ gbọ́ dáadáa ni because condition yìí náà la fi ní. oyún yẹn gangan mo wò pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá olóyún ò yẹ kó máa dó sáàárín ọjà that's why I said I was give you right. ẹ ṣé Mr. Aṣorekiri mi ò nídìí ráìdì yẹn o ẹ ṣáàrì mi kí n juwọ́ sílẹ̀ kí n sọ pé mo nídìí help oyún ni mo ní kì í ṣàìsàn. ṣe rí torí pa àti wò kẹ́ máa ti pass through stress tó pọ̀ la ṣe ní ká kúkú rán ilé ọwọ́ kò lè tó anywhere tẹ́ bá fẹ́ lọ la máa gbé yín dé bá ṣe wáyé. ṣé nǹkan mi wà ń bẹ̀ ni mo ní mi ò nídìí help yín. I'm raising your voice I confuse láti okay a fẹ́ help ni Adeboye help definitely Adeboye help. nígbà àdé ń sọ náà nìyẹn because téèyàn wá fẹ́ ṣòro náà àbí kéèyàn máa wúrú rí tó máa ṣe yẹn. ẹ jọ ṣé nǹkan mi wà ń bẹ̀ ni mi ò nídìí help yín o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. wá mọ nǹkan tó ṣẹlẹ̀ àǹtí kò sígbà tẹ́ ní tẹ̀lé wá ẹ̀ ní choice náà àfi kẹ́ ẹ tẹ̀lé wá àfi ká ṣòro rí èyí. wọ́n rán yín sí mi. yes látọ̀run àwọn olórin la jẹ́. àfi ká ṣe lè. wọ́n bẹ̀ wí níbí. wọ́n bẹ̀ wí níbí. ẹ wà olóyin wọlé sí mọ́tò náà. tó ti yẹ báyìí. wọlé síbò. jẹ́ kó rí. ṣé wọ́n ké. ní láti wọlé. Sense on the bed. Oh my God! Àti ẹni bẹ̀rù ẹ̀jẹ̀ aláboyún lẹ́ta sílẹ̀. èmi mọ̀ pé kò mí mọ̀ mi ò ní ìdí ohun gbogbo mi kò sí nǹkan tí mo fẹ́ fi bọ́ọ̀dì ẹ̀ ṣe ọmọ inú ẹ̀ gangan ni mo ní ìdí. àwọn ìyá wèrè gan o ó kára gan o. kí ni nǹkan tó ń bá wa sọ yìí o ti fẹ́ máa ṣe kọjá àyè ẹ o ní ká bẹ́ẹ̀ gbé ọmọ àgbé o tún ní ká pa o tún wá ṣe ń bá wa sọ̀rọ̀ pé oyún wèrè kan wà nù ẹ̀ báyìí. nǹkan tí yìí ń pe ọmọ inú ẹ̀ gangan ni. owó èèyàn kan ló fún wa bàtà àrígun arígbáláboyún ni wá owó ẹ ti di mẹ́ta ní ẹgọrò jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fún owó ó ti sọta kọ́kọ́ méjì tó kù yẹn ń pé aláboyún àti nǹkan nú ẹ àbí. oṣù ọ. ó dá ẹ lójú pé o máa san owó yẹn. owó yẹn gangan ni kò san o ní láti san ó ti yé ẹ. ajé olókun o ajé olókun o ajé olókun o ajé olókun lọmọ níbu ọyẹ ọkùnrin ara níbu adódò máa wẹ àgbààgbà hàn hàn ní mẹfù ọlọyẹ ó gbogbo kọńkọ mọ rẹ rẹ báyìí sá dípò bàbá mi ọ̀run mi là bàbá mi fẹ́ náírà ẹ̀dẹ́gbẹ́ àbá ó fẹ́ náírà ìsọgbà ìmọ̀ràn oníbànú gbogbo tó ń wí yóò ṣe mọ́ṣẹ́ àbámọ́dákùn ní dá tiẹ̀ kó mọ́ṣẹ́ èyí tí mo wí lónìí kárọ̀ òrọ̀ mọ́ torí pé bẹ́yìn iwájú bá gẹ̀rọ tèrìgì àgbà ọ̀rọ̀ kan táwọn bá sọ́lẹ̀ adègún bó pẹ́ títí kàṣà iṣẹ́ kí bọ́lá yóò là sówó kó là sọmọ kó là sáìkù tí ṣe balẹ̀ rọ̀ kọ́kàn rẹ̀ ó balẹ̀ bí mo ṣe ṣe falára tálára lówó kóhun náà là kó lu kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan táwọn bá sọ́lẹ̀ adègún bó pẹ́ títí kàṣà iṣẹ́ torí bẹ́yìn iwájú bá gẹ̀rọ tèrìgì àgbà. Bọ́lájí tọwọ́ fàbẹ́nu sórí tá a bá dọ̀sọ̀ á jẹ tá a bá dọ̀sọ̀ àmọ́ béèyàn bá dọ̀sọ̀ yóò kọwọ́ fàbẹ́nu o ti là o ti lówó o bá ti ń bẹ lọ́wọ́ mi gbogbo ọṣẹ tí ń bẹ nù rẹ̀ ẹ̀kan so lọ́ọ́ wẹ̀ o ẹ̀kan so lọ́ọ́ wẹ̀ bọ́ ọ bá ti wá wẹ̀ ọṣẹ yìí tán nígbà tí ó bá di aago 12 ọjọ́ kejì oníṣẹ́ ajé kan wọlé wá tó bá wọlé dé owó dénú ọ bẹ̀rẹ̀ sí ní jójàgì ní yòdò èmi alẹ́ bí ojú mo wí bẹ́ẹ̀ àwo lọ́jọ́ àwo lólùpẹ̀ náà èmi gangan nífẹ̀ olókun àbíga wo létí omi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ nǹkan níbi ti sẹ́nu. ọ̀rẹ́ mi ń jáde nígbà lọ́wọ́ mi. sà ṣé kọ̀ọ̀kan náà ni mo fi máa wẹ gbogbo ọṣẹ náà. ẹyọ kan so ló lò ẹ̀kìrìkì bímọ méjì ẹyọ kan ní òbí àmọ́ sọ wá rí bọ́ ọ bá yọ ọṣẹ yìí tán ọṣẹ ò gbọ́dọ̀ kúnnú kankan wọn ọ̀wẹ̀ tí ọṣẹ ó tọ̀nù rẹ̀ tọ́ ọ bá ti ṣèyún ọ̀la. bẹ́ẹ̀ ṣe sọ pé kí n ṣe yẹn gangan náà ni màá ṣe but kọ̀ọ̀kan yẹn báwo ni màá ṣe wá ṣe tí bá ti fi ìwẹ̀ tán. ọ lọ rè é bo kọ̀ọ̀kan yín mọ́lẹ̀ sọ wá rí báyìí lọ rè é gbé síbì kan nugun lé rẹ̀ wá wò ó iṣẹ́ kan òkè ń bẹ kọ́mọ́ nìkìlọ̀ sórí gbà tó o bá wẹ ọṣẹ ìtàn nǹkan kan tó ṣe pàtàkì ń bẹ tó o gbọ́dọ̀ gbàgbé nígbà tó o bá wẹ̀ tán mọ́ nùra o mo mọ̀ tẹ́ mọ́ ọ létí pé mọ́ nùra o bómi ti ń bẹ lára rẹ̀ ń lọ́ọ́ wà wọṣọlé sórí aṣọ tí wọ̀ wọ̀ lómi yìí ìnìránṣẹ́ ajé ọmọ wa bọ̀ aṣọ yìí ni ọmọ wa bọ̀
bọ́ bá ti kánṣẹ́ ìlọ́rùn rẹ̀ yóò pa ẹni tí mò ń wá rè lájẹ́ bá dé. ọtí là gbìyànjú láti sọ ni wípé kí omi ara mi yẹn kó dry mọ́ aṣọ tí mo bá wọ̀. ọtí gbà. ajé máa lè identify aṣọ tèmi. yóò dáa fún ọ. ṣé nǹkan mi tún kù tó jẹ́ kìlọ̀ àbí títọ́. kò ju bá náà lọ. torí pé mi ìbá ní gbogbo itú méje tọ́lẹ́ bá pa nugbó kẹmọ́ páfẹ́mi kìíní lọ́kọ̀ọ̀kan ìbá ṣe kù ẹ̀ sọ. kò sí nǹkan kan mọ́. torí bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe kankan ni màá ṣe ṣe. bẹ́ẹ̀ni. I want to be wedded. I want to be the richest man on earth. wedding kì í sọ̀rọ̀ ìyàwó kì í ṣe pé tọ́sí tọ́tọ́ lọ́mọ rẹ̀ fẹ́ yàwó. ẹ má wọrí kò yé yín. o ní rísì. ẹ má wọrí ṣe nǹkan mi ò ṣáàṣì mọ́. mọ́ mú rísì mọ́ ságbẹ́ kò sì wọ́sọ mọ́ mọ́ nura fìlísì lẹ̀ láti kọ́kọ́ wọ aṣọ ìmọ̀ omi iná. àdìtú lára Olódùmarè àdìtú lára Olódùmarè iná dáadáa fẹ́yẹ ikú ẹyẹ mìíràn ló fi dé ìgbà tí lọ́ọ̀rì fọ́ orí ìlẹ́rẹ́ ni wọ́n dìdí ẹ̀dá ń sáré o àmọ́ bọ́lá ṣe máa jẹ́ o Olúwa ló mọ̀ ó yẹ Olúwa bó ṣe ṣe ní pàṣípààrọ̀ ó yẹ Olódùmarè bó ṣe ṣe ní pàṣípààrọ̀. Patriotism hiding, show them more. God stay open. Him my feelings are unstable, show them more. God is able. Ibi tó máa dé, ó máa dé bẹ́ẹ̀. Ẹ̀dá kan ò láròpin. Tó rágbọ́n ẹ̀dá, ìyẹn kò tó yẹ ẹ̀dá. Ó yẹ Olúwa bó ṣe ṣe ní pàṣípààrọ̀. Ó yẹ Olódùmarè bó ṣe ṣe ní pàṣípààrọ̀. Iná dáadáa fẹ́yẹ ikú ẹyẹ mìíràn ló fi dé ìgbà tí lọ́ọ̀rì fọ́ orí ìlẹ́rẹ́ ni wọ́n dìdí ẹ̀dá ń sáré o àmọ́ bọ́lá ṣe máa jẹ́ o Olúwa ló mọ̀ ó yẹ Olúwa bó ṣe ṣe ní pàṣípààrọ̀. Ó yẹ Olódùmarè bó ṣe ṣe ní pàṣípààrọ̀. Patriotism hiding, show them more. God stay open. Him my feelings are unstable, show them more. God is able. Ibi tó máa dé, ó máa dé bẹ́ẹ̀. Ẹ̀dá kan ò láròpin. Tó rágbọ́n ẹ̀dá, ìyẹn kò tó yẹ ẹ̀dá. Ó yẹ Olúwa bó ṣe ṣe ní pàṣípààrọ̀. Ó yẹ Olódùmarè bó ṣe ṣe ní pàṣípààrọ̀. ọmọ ọgbọ́n
báyìí mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ nǹkan tí n fẹ́ sọ sí. Hello bàbá hello mi ò gbọ́ kankan bàbá sá mi ò gbọ́ iṣẹ́ yìí gbọ́ mi ni wàhálà mi ò gbọ́ yín bàbá hello. tó bá di aago 12 ọ̀gbẹ́ni fi wèrè lẹ̀ mọ́ sọ̀rọ̀ fẹ́ òun subtitle aago fún mi mo láago 12 òun sọ pé 12 ṣó o ya wèrè ni. okay sir so nǹkan bíi 12 àbí. pẹ̀lẹ́ ọmọ tó mọ mathematics okay aláyé mi kan ń bọ̀ mẹ́ẹ̀ ń bọ̀ àgbé ọjà mi fún ẹ. okay sir yes sir. ọmọ oró ni o òun ńlá òde o because ó máa wà very very vigilant kan gba ọjà lọ́wọ́ ẹ̀ kó máa gbé bọ̀ ń bí straight ọ̀ ń tọ́jà mi o. àwọn ó yé mi bàbá mo mọ̀ pé àtúnálẹ̀ ọ̀gá wa mo mọ̀ pé kí n tọ́jà yín bàbá. kò dẹ̀ kí ń rù. kò sí wàhálà sà ẹ ṣáà sọ fún pé kó má pè tó bá ti pẹ́ máa kàn yín lára sìn àtúnálẹ̀ ọ̀gá wa bàbá. mo máa wà ní the same point mi kó bẹ́ẹ̀ ó máa bá mi bẹ̀ aago 12 ló máa dé ìwọ ló subtitle ẹ̀ sí 12 máa pẹ́. owó ti dé jàre mo lọ kọ́kọ́ sí. bàbá owó kankan dé o ajé tẹsán kó máa gbówó fún mi ọ̀tọ̀lẹ́ tájé gbówó fún o wọ́n tún sọ fún pé èmi lọ́ni kan gbówó fún èmi lọ́ni kan gbówó fún ọ̀tọ̀lẹ́ tó gbówó fún. ọ̀tọ̀ tí ẹni tí ìrọ̀sí ajé gbówó fún ọ̀tọ̀lẹ́ tó gbówó fún o. kí ló ti tọ́ pariwo báyìí ọ̀rọ̀ ṣe é sọ ní fìtílà fìtínà bá kú ọmọ pété gbangba la wà jẹjẹ wọ ní jàre. kínú alọ̀rẹ̀ wádìí nǹkan kan tó di pé àtẹ̀ká tó dé ọtí wá bẹ̀rẹ̀ sí ní fi gbogbo ẹnu sọ̀rọ̀. bọ́lá ṣe máa jẹ́ o olúwa ló mọ̀. wọ́n ní kí n bẹ̀rẹ̀ fún ẹ. èmi ṣe mo ti ń retí. ẹni tó ní kí n gbé fún rẹ̀ mo jẹ́ ni tó nímọ̀ ìwọ. ọ̀dọ̀ ìgbẹ́bọ̀ àṣìwọ̀n retí ẹrù ni wò ìwọ máa lọ ti ṣèjà rẹ̀ ṣé wọ́n retí ẹrù ni ṣé wọ́n retí ẹrù ni ṣé bọ́ sọ fún ẹ pé mi mo lẹ́rù ọ̀kẹ́ ṣé wọ́n náà retí èèyàn ni ó jẹ́ mo retí ẹrù tí ẹ kọ́ ni ilé iṣẹ́ ó nílò ọ̀rẹ́tì kí ni ọ̀rẹ́tì kí ló wà ní. kí ni nǹkan tí wọ́n náà retí kí ni kí ni kàtó káwọ̀ tó wà bẹ́ẹ̀ káwọ̀ bẹ́ẹ̀ alákòóbá nìyẹn alákòóbá nìyẹn tó bá wọn kí n ba ẹni tó bá wọn kí n máa ba ẹ. Alai. Ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ló yẹ parí. Àbájú ìlú ló ń bèrè ní ìṣòro. Wọ́n ta ilẹ̀ jọ ń bọ̀. Bàbá èmi nìkan ni. Ní kò gùn pa ẹ tó bá jẹ́ ọ̀ nìkan ló. Kò gùn pa mí bàbá tó wáyé pé mi nìkan kọ́ èmi nìkan ni. Ọwọ́ ọ̀dẹ̀ ó gbé fún ara mi. Láti ní bóyá dé gan-an gbà lọ́wọ́ ní ẹ̀fún mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyàwó bàbá. Ó ṣọ́ọ̀bù bóyá gbé fún ẹ lórí gbé bọ̀. Ọlọ́run. Ó tu rárá. Wàláì bàbá bí mo yẹ gbà báyìí ó yẹ kẹ́ ẹ mọ̀ bí mo yẹ gbà báyìí pé bàbá tí ń retí mi ti pé 12 lẹ́ pé. Ó fọ́ọ̀kan rárá. Ọlọ́run. Ó tiẹ̀ lè fọ́ọ̀kan kí n máa mọ̀ mo lè bó fọ́ọ̀kan rárá. Bóyá gbé fún ẹ gangan ni wọ́n bá ń gbé bọ̀. Ọlọ́run bàbá. Sọ pé mo yẹn. Mo yẹn. Sọ pé mo yẹn yẹn. Mo yẹn mo yé. Mo yín. Mugun ńlá. Mugun ńlá. Mugun ńlá ni. Èmi náà á ṣe tó dáa fún ẹ. Ẹ ṣé bàbá. Ọwọ́ ṣẹlẹ̀ mi ní láti kà gba gbogbo ohun tó wà mẹ́. Bàbá ó yìí pọ̀ ju. Mo mọ̀ mọ́ ni. Kò ní bàjẹ́ tí alẹ́ ọ̀gá wa bàbá. Máa lọ tẹ̀. Ẹ ṣé bàbá. Ìgbèrè ní ìlú ìráyè. Ajá fẹ́yẹ ikú ẹyẹ mìíràn ló ti dé. Ìgbà tí lọ́ọ̀rì fọ́
ẹ̀yin èèyàn rí. wà wálé àgbà ọ̀gá tí a. àwọn alárùpá àwọn ẹ̀ṣẹ̀ wọn ṣe kọ́ wọ́n ta ti wẹ̀ láti kékeré tó ẹgbẹ́ ìgbà wọn dàgbà wọ́n máa jẹ́. Oyè Olúwa bó ṣe ṣe ní pàṣípààrọ̀.